o tó lè ṣe nǹkan tá à ń sọ fún ẹ̀yin even alágbo ẹni tó ń kiri lẹ́gbẹ̀ẹ́ títì so wọ́n lè ṣe aláta tó ń tajà lọ́tọ̀jà aláta àtẹlẹ́wẹ́dú gbogbo wọn ló lè kópa nínú ètò tá a gbé wá yìí torí ètò yẹn nǹkan tó dídì dálé lórí gangan ni pé láti mú ayé àwọn ènìyàn wa kúrò nínú ìṣẹ́ àti òṣì. ẹ ti mọ̀ pé ìpele ọlá ẹ ti mọ̀ pé ìpele ọlá ohun tó máa mú àwọn èèyàn lọ́lá sí ló dúró fún bàbá wa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ pé kẹ́ ẹ ṣe báyìí mo wá gbé fún yín láàárọ̀ yìí àjọ máa ṣe ìpele ọlá ni pẹ̀lú àwọn àlejò mi lórí ètò lẹ́nìí láti iléeṣẹ́ Cbex Estate ẹ jẹ́ kí n mú báyìí lọ́tọ̀ọ̀dọ̀ ìyá wa kí ni ìdí ẹ̀ tàbí kí ni àwọn ìdí ẹ̀ tí mo fi ní láti darapọ̀ mọ́ Cbex Estate. gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe sọ síwájú ètò Cbex wà fún wa láti gbà wá nínú ìyà òṣì àti ìṣẹ́. mo dáràn gbogbo yẹn lọ́wọ́ Cbex yín ogun ti dé wọ́n ti kó owó tó wà ní Cbex lọ́wọ́ ti kù 0 kọ́bọ̀ àti dáràn. owó mi ti di 0.1 nínú Cbex mo dáràn. 0.1 inside my Cbex kẹ̀ 0.1 kẹ̀ ọlọ́run oh my god. ọlọ́run bá ti Cbex jẹ́ ni o ẹ tó kọ́ mi Cbex Bọ́lájí màá wọ ìyá rẹ̀ ó wà sáùtì Bọ́lájí màá gbọ́ àyẹ̀ rí o yes. ó bí lọ nìyẹn wọ́n lè ti kó gbogbo àlọ́ báyìí wọ́n ti sá lọ. ẹ wá mọ CEO ẹ mọ CEO. wọ́n á dẹ anybody mọ́ online lọ́kàn kó ti mọ́ ajé ní ẹ̀yà òye kẹsẹ̀ ó kú you have to make it before you can make it. wọ́n á lè bẹ́ anybody fara ó ti lọ. wọ́n ń trace BTC. ó ti lọ. it's gone. ẹ̀yin tèmi don't give up ẹ má lose hope ìjọba máa ṣe something yes ìjọba wa wọn ò ní gbà kí àwọn èèyàn kan kí wọ́n wá wọlé sí wa lára ẹ lọ fọkàn balẹ̀ kẹ mọ́ wà ní hypertension ẹ lọ fọkàn balẹ̀ ìjọba wa náà ò ní gbà kí wọ́n fi 419 kó wa lómi ọbẹ̀ lọ ẹ̀yin tèmi ẹ lọ fọkàn balẹ̀ if there's life there's hope mọ́ wàá kúkú òjijì orí ọ̀fẹ́ ló fi dára papọ̀ mọ́ àwọn Cbex tí wọ́n fi gbá ẹ tí wọ́n fi ráyè gbá ẹ mọ́ wàá kúkú òjijì ẹ lọ fọkàn balẹ̀ wọ́n ní ká sọ fún yín pé kẹ́ ẹ fọkàn balẹ̀ they are working on it ẹ tèmi I'm not here to speak for them o àlàáfíà yín òun ló jẹ èmi lógún lèmi ń fi wá sọ bẹ́ẹ̀ yẹn fún yín ẹ fi ọkàn yín balẹ̀ àwọn ìjọba wa wọn ò ní gbà kí wọ́n ṣe 419 fún wa bẹ́ẹ̀ yẹn but ó dìgbà mélòó tẹ́ bá tiẹ̀ ń wo owó ìgan lórí igi how many times ọ̀tọ̀ ni ọ̀tọ̀ nígbà ọ̀tọ̀ làwo every time ẹni wá fún àwọn wófò ṣé nǹkan tí wọ́n sọ kọ́ yẹn ẹni wá ìfà ó ń wá òfò wọ́n fẹ́ sọ 20 naira di 100 naira cheap money easy money mọ́ kóyàn sí wàhálà látìgbà tí wọ́n ti sọ wípé wọn ò jẹ́ kẹ́ ẹ withdraw for the past how many days ló ti yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan bẹ wọ́n wá jẹ́ kẹ́ ẹ withdraw wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi bonus lórí owó yín wọ́n fi bonus lórí owó tó sí ní in any paper lórí owó tó sí ń bẹ̀ lórí owó tó ti liquidate inú yín náà wá ń dùn àní ẹni wá fún àwọn wófò a mọ̀ pé lè tà sọ yìí ẹ̀yìn kan sì máa fall again next time kí ni kí làwọn ilé ṣé báwọn náà lọ́ọ́ re-strategize ìjọ́ wo lẹ fẹ́ gbọ́n Nigerians ìjọ́ wo lẹ fẹ́ gbọ́n ẹjọ́ àkótó Ọlọ́run báwo ni ọ̀rọ̀ yìí ń sìn tó bá jẹ́ pé èèyàn tó bá gba kádàrá báwo ni ọ̀rọ̀ yìí ní kò ṣe ní jẹ́ káwọn èèyàn kú kò òjijì báwo ni kò ní jẹ́ káwọn èèyàn run into depression báwo ni ọ̀rọ̀ yìí fún èèyàn tó gbọ́ lọ́n gbọ́ báwo ni kò ṣe ní ronú láti parẹ́ báyìí so nísìn àwọn èèyàn sọ pé àwọn ń wá rédíò station yẹn wọ́n ní wọ́n ń wá rédíò station orí ibú tó jẹ́ wípé wọn ò investigate kí wọ́n tó market àwọn 419 yìí sáwọn èèyàn wọn ò investigate ṣé bí yẹ kó ti investigate àwọn Cbex yìí kó tó di pé wọ́n gbé wọn wá sórí rédíò fún wọn ti ẹgbẹ́ wọn wá sórí rédíò yẹn àwọn èèyàn kan ti believe pé lóòótọ́ ni ọ̀rọ̀ wọn òótọ́ ni they are not 419 torí pé wọ́n gbé wọn sórí rédíò ẹ̀yin tètè mi kò kí ń ṣe gbogbo nǹkan tẹ́ bá rí lórí rédíò orí tẹlifíṣàn orí social media ó ní òótọ́ o ẹ investigate
ẹ learn láti add +1 +2 -1 -2 together. Ẹ má jẹ́ kí wọ́n ta 419 fún yín. Ẹ má jẹ́ kí wọ́n gbá yín lójú. Ẹ má jẹ́ kí wọ́n gbá yín lójú. Tẹ́ bá ti rí pé wọ́n ti kóra wọn jọ bí caucus, ẹ jìnnà sí wọn. Ẹ jìnnà sí wọn tó bá tiẹ̀ ti di matter of sọgbádogóje èrò wájà yìí. Owó onírú, owó onírúyọ̀, owó onírú, owó oníyọ̀. Ẹ̀yin tèmi, à ń wá wọn. Àwọn ọkùnrin yẹn, ìyá yẹn àti bàbá yẹn àtàwọn rédíò pírẹ́sẹ́ńtà yẹn, à ń wá wọn. À ń wá wọn o. Owó yìí ò gbọdọ̀ lọ báyìí. Owó yìí ò gbọdọ̀ lọ báyìí. À ń wá wọn. Ẹ̀yin tèmi tẹ́ desire àwọn apps alálùbáríkà. Àwọn apps tó ń gbọ́kùnrin débẹ̀, àwọn apps tó ń gbóbìnrin débẹ̀. Ìlera lóògùn ọrọ̀, mọ́ dágun lá. Yes. Tó bá jẹ́ pé orí other issues, BP, diabetes, prostate, apps wà. But o lè kọ́kọ́ tọ́jú ara rẹ fún ara rẹ lórí nǹkan tó ń jẹ, lórí nǹkan tó ń mu, lórí little apps tá à ń recommend. Yes. Tó bá wá fẹ́ pé o fẹ́ tàn kanlẹ̀, o fẹ́ mọ tàn kanlẹ̀, o fẹ́ mọ jẹ́ ọkọ, o lè pè mí fún herbal ìdákọ́lẹ̀ on pọ́n by 2. Ìwọ ìyàwó náà, o lè pè mí fún herbal ìdákọ́lẹ̀ fún obìnrin. Yes. Tí wọ́n gbọ́ ẹ jìgìjìgì tó yún máa dé, ẹ lè contact mi. Tẹ́ bá ní kẹ́ ẹ pè mí fún prostate, BP, diabetes, tá bá wá combine mọ́ owó ìdákọ́lẹ̀, ó ti máa pọ̀ jù. Síbẹ̀síbẹ̀, o need láti tọ́jú ara rẹ pẹ̀lú nǹkan tó ń jẹ, nǹkan tó ń mu, nǹkan tó ń ṣe àti herbal. Ògùn tẹ́ ń lò lóyìnbó, òun gba agbára lọ́wọ́ yín, ó tún gba agbára lọ́wọ́ yín. Ẹ wá herbal tẹ́ máa fi tọ́jú èyí tí mo mention yẹn. Kì í ṣe pé àlè bá yín tọ́jú gbogbo diabetes, prostate and the rest o. But ẹ need láti mójútó nǹkan tẹ́ ń jẹ. Tí o ò bá mójútó nǹkan tó ń jẹ, tó ń ṣe diabetes yẹn, o kàn ṣeré ni, òun ṣeré ni, kò ní fi ẹ́ lẹ̀lẹ̀. Even àti BP àti prostate, mójútó nǹkan tó ń jẹ. O fẹ́ shrink prostate glands ẹ, mójútó nǹkan tó ń jẹ. Ẹ wo recommendation mi, ẹ dẹ̀ take kí lorúkọ ẹ̀? Green tea. Yes. Ẹ máa mu green tea kó máa help yín láti shrink ẹ. Mo sọ̀rọ̀ nípa ewé èsísí níjọ́ wo. Mo sọ̀rọ̀ lórí ìrùkẹ̀rẹ̀ àgbàdo. Mo sọ̀rọ̀ lórí àlùbọ́sà. Mo sọ̀rọ̀ lórí ewé ìbẹ́pẹ. Mo sọ̀rọ̀ lórí àlùbọ́sà ayù tá a fi ń tọ́jú prostate problems. Bákan náà, tó bá ń lo herbal lórí prostate, a kì í jẹ mọ́ngí, a kì í jẹ nǹkan tó máa ń mú oúnjẹ dùndùndùn. O jẹ ṣúgà, oúnjẹ nǹkan tó ń jẹ́ kó jẹ́ dùndùndùn. O mu minerals, o mu mílìkì, o dẹ̀ fẹ́ tọ́jú prostate glands, o fẹ́ tọ́jú diabetes, o fẹ́ tọ́jú BP, o dẹ̀ ní gbogbo bad cholesterol lára. Báwo ló ṣe fẹ́ lọ? Kò lè lọ. So, fún ìdákọ́lẹ̀ herbal special, ẹ contact mi lórí 07015100651. Tó bá dẹ̀ jẹ́ pé o fẹ́ tọ́jú ara ẹ náà lórí àwọn BP, diabetes, prostate àti any other sicknesses, o lè contact mi. Bẹ́ẹ̀ tó bá fẹ́ dá méjèèjì papọ̀, owó yẹn máa wọ́n. I need to tell you before you call me, because mi ò fẹ́ kẹ́ ẹ máa pè mí ṣeré-ṣeré. Ẹ jọ̀ọ́ má pè mí ṣeré-ṣeré. Pè mí when you are ready. Owó herbal gọbọi, owó deliver náà gọbọi. Tó bá ready, tó bá capable, pè mí lórí 07015100651. Bye for now. Ire o.